kálẹ̀ gbogbo èèyàn mi kálẹ̀ season wà lókè lórí Oduduwa TV radio. Tí ó ń ṣẹlẹ̀ mo fẹ́ fi lè hàn yín ní Warri àwòrán tẹ̀ wọ̀n yẹn Warri ló ti ṣẹlẹ̀. Àwọn ará Warri àdúgbò kan ní Warri wọ́n fún wọn ní wọ́n sọ pé kí wọ́n wá dìbò. Nígbà wọn débẹ̀ wọ́n wá jẹ́ kán dìbò gbogbo wọn bá jókòó wọ́n bá yarí wọ́n bá mú ewé dání wọ́n bá ní we won't vote we won't vote we won't vote. Ẹ pé àwọn ọlọ́pàá bá ń sún sẹ́yìn torí wọ́n ní pé wọ́n lọ sí ilé INEC wọ́n sọ fún wọn pé àwọn fẹ́ dìbò sẹ́ẹ̀ we won't vote ẹ̀tọ́ wa ni a fẹ́ dìbò. Wọ́n dìde so wọ́n bẹ̀rẹ̀ sí ní protest wọn ò ṣe ní jàgídíjàgan àmọ́ wọ́n dìde pé ẹ̀tọ́ àwọn ní kẹ́kẹ́ àwọn dìbò àwọn dẹ̀ máa dìbò. Ní tí mo kàn fẹ́ fààyàn náà rẹ̀ ni ẹ jẹ́ ká wò àwa sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ẹ ṣeun. Ṣẹ́rí náà ṣẹ́rí mọ́tò tó tán reverse ṣẹ́rí. Wọ́n lọ sí iwájú ilé Inec. Ṣẹ́rí àwọn èèyàn ti yí padà. Ṣẹ́rí kí wọ́n máa jókòó lẹ́ẹ̀lẹ́ pàápàá tó bá ṣe díẹ̀. Ṣé gbọ́n pa pé we won't vote. Ṣẹ́rí àwọn ọlọ́pàá dúró síbẹ̀ yẹn wọ́n máa jókòó lẹ́lẹ̀ wọ́n láwọn fẹ́ dìbò ṣẹ́rí wọ́n láwọn fẹ́ dìbò ṣẹ́rí wọ́n láwọn fẹ́ dìbò. Àwọn INEC kò jẹ́ kán dìbò wọ́n láwọn fẹ́ dìbò wọ́n dìde wọ́n láwọn fẹ́ dìbò àwọn ará Warri nìyẹn wọ́n láwọn fẹ́ dìbò sẹ́ẹ̀ àwọn fẹ́ dìbò. So mo ní kí n fi káfí yẹn tó wa létí ni o oríṣiríṣi lẹ́dí tó ń ṣẹlẹ̀ báyìí ó ń júwe ọ̀nà Yorùbá nation fún wa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Mo dẹ̀ fẹ́ kẹ́ wá mọ kinní kan èké inú wọn tó bá wọlé ó máa dá oríṣiríṣi ilẹ̀ oríṣiríṣi ló máa dálẹ̀ torí náà àwa tá à ń ṣe ètò Yorùbá nation ó ti ń yé àwọn kan ṣe báwọn kan sì wọn ò jẹ́ kán dìbò wọn ò jẹ́ kán wọ́n ti yíwèé wọn lọ́wọ́ àwọn èèyàn dẹ̀ sọ pé ẹ gbọ́ náà ẹ gbọ́ ẹ wò ó fẹ́ kẹ́ gbọ́ mẹ́rin náà ṣẹ́rí ṣẹ́ ń gbọ́. A fẹ́ dìbò we won't vote a fẹ́ dìbò wọ́n fẹ́ dìbò àmọ́ ìjọba àrékérekè pẹ̀lú àwọn INEC tí ògùn tí ò lómìnira tó jẹ́ àwọn tó ń ṣiṣẹ́ fún Fúlàní wọn ò jẹ́ kán dìbò kò dáa ohun tí ò dáa kò dáa náà ni. Torí náà ẹ wò gbogbo ohun tó ń lọ yìí mo kàn fẹ́ fi yé wa ni pé n tó wà nílẹ̀ yìí o bá ṣe máa ṣe ni pé kí oníkálukú kan máa lọ ń lọ ìrẹ́jẹ yìí ti tó àfẹ́dádúró gbogbo tó ń ṣe yìí ó máa gbé wa débẹ̀ àmọ́ káwa ó ṣe pàtàkì káwa náà ká ṣáà máa múra lẹ̀ fún Yorùbá nation ká máa ṣe létòlétò báyìí ká máa ṣe létòlétò láàrin ara wa àráyè ìjà rárá. Ẹ sì wà lókè ń bẹ lórí Oduduwa TV radio tẹ bá ti rétò ẹ bá a máa pín ẹjọ ẹ bá a máa pín. Mo sọ tẹ́lẹ̀ mo ní gbólé tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ìdìbò tó ń ṣe yìí ó ń bìgbà tí wọ́n ń ṣí ọ̀nà fún wa pé ká tẹ̀síwájú lórí Yorùbá nation wa ni ó dẹ̀ ti ń súnmọ́ díẹ̀díẹ̀ àwọn àpẹẹrẹ ti ń jẹyọ. Ọ́fíìsà arákùnrin tó sọ̀rọ̀ nípa pé wọ́n ní pé wọn ò jẹ́ kán transmit àwọn result tí àwọn ṣe àfi títí dọjọ́ kejì wọ́n wá ní kán wá tẹ̀ wọlé òjòrò ni ara ń taṣe máa láti lọ nìyẹn. Ẹ wò àrùjù báyìí lọ season wà lókì lórí Oduduwa TV radio
tẹ́ bá ti rí ètò ẹ bá wa máa pín ó ṣe pàtàkì ẹ bá wa máa pín kó lọ yíká ẹ ṣeun ẹ bá wa subscribe sórí Oduduwa TV radio lórí YouTube náà Oduduwa TV radio Oduduwa TV radio 2 méjèèjì backup ni máa ṣe ó dà kí n máa ṣí backup fún Citizen AY náà torí mo ti rí nsìn pé ara bíi kan ṣe mọ̀nàmọ́ná wọn àdè máa bẹ̀rẹ̀ yẹn máa ṣí máa ti ṣe máa jẹ́ kí gbogbo àmọ̀ sọ àlè ní nǹkan tó máa lè gbé wa lẹ́yìn tí wọ́n máa ti ń ṣe mọ̀nàmọ́ná lórí YouTube ń bẹ ẹ ṣeun ó dìgbà kan náà Citizen AY ló ń kí yín báyìí ẹ bá máa pè tó ní bá bá ṣe ń gbọ́ ẹ pín fún àwọn èèyàn káàkiri kí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn wọ́n ṣe ìwọ́de oníwọ́rí o torí wọn ò fún wọn láì kan dìbò ẹ̀tọ́ wọn dẹ̀ náà ń béèrè fún wọn ò jà àmọ́ wọn ò jẹ́ kó dìbò oko ẹrú nìyẹn táwọn bá gbà kẹ́ dìbò wọ́n lè fẹ́ kẹ́ wà núùlù oko ẹrú nìyẹn àbí báwo lè ṣe rí sí ẹ jẹ́ ká mọ̀ ẹ fi àwọn ọ̀rọ̀ ẹ fi èsì sí abẹ́ fídíò ìtẹ́pá ṣe ń rí ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.